tó ń ta mẹ́nìkan Adépọ̀jù o Lizzy o oríṣiríṣi èèyàn náà gbé jáde nítorí ọ̀rọ̀ Muyideen pé àwọn ní bóyá àwọn ni wọ́n wà ní díẹ̀ ná competition anybody can competition. ó mọ tó fojú Wàsíù rí ni Alhaji K1 ó mọ tó fojú ẹ̀ rí ni èèyàn gbọ́ ẹjọ́ wá ó mọ tó dánwò lórí nẹ́ẹ̀tì ni abẹ́rẹ́ orí Wàsíù ló mú ọ kódà kó ní oṣù ẹlòmíín lé yàtọ̀ ságbolé òdodo ọ̀rọ̀ tá a sọ fún ẹ nìyẹn ẹ jáwọ́ lọ́rọ̀ ọmọ yẹn ẹ jẹ́ kó ná orin bó ṣe fẹ́ ó pè mí ń yá ẹ oníyá yẹn dasmi ìyá rẹ ló ń bá wí nìyẹn ìyá rẹ lè wé ẹ kú. ṣe rí Ìyálájé òun gan mọ̀ ipò ń tirù ó kàn lágbo ẹnìkan ní ìdí àgbo ẹnìkan ń ròdì kó nǹkan owó rẹ̀ lẹ́nu ìgbà tó gbé ẹnu lé ọ̀rọ̀ Muyideen kó nǹkan kó wo rẹ̀ èmi ò yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ó ti di jálajàla nǹkan kan ń dà láàmú bẹ́ẹ̀ ṣe rí yẹn honestly mo dẹ̀ fẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ nǹkan kan ń dà láàmú olóòdárúkọ èèyàn sórí tí èèyàn bá ń dá sí ọ̀rọ̀ àtúnṣe ló yẹ kó o wá kì í ṣe pé ní o máa ìwọ fírẹ̀ ewé Muyideen tí ìbá ṣe pé ló jẹ́ àgbàyà fi ara rẹ wé Muyideen ṣé bóore lẹ́lẹ́fẹ́ ṣe fún Muyideen kí wàá ní wàhálà tiẹ̀ pọ̀ tó ń ta mẹ́nìkan Adépọ̀jù o Lizzy o oríṣiríṣi èèyàn náà gbé jáde nítorí ọ̀rọ̀ Muyideen pé àwọn ní bóyá àwọn ni wọ́n wà ní díẹ̀ ná competition anybody can competition. ó mọ tó fojú Wàsíù rí ni Alhaji K1 ó mọ tó fojú ẹ̀ rí ni èèyàn gbọ́ ẹjọ́ wá ó mọ tó dánwò lórí nẹ́ẹ̀tì ni abẹ́rẹ́ orí Wàsíù ló mú ọ orí Alhaji K1 òun ló mú ọ Ìyálájé ò bá àlẹ́ nìkan ròdì ò bá àlẹ́ nìkan àgbo oògùn ni oògùn lágbo ó mọrúkà tó ti ṣe ìní tó ń dẹ̀ láàmú ṣé ó máa ń ṣe kátàkátà báyìí tẹ́lẹ̀ san láàrin ajé ní mú ní pẹ́kọrọ Ìyálájé èmi pẹ̀lú ẹ̀ ò ní jà ẹ ti wo mọ́ Muyideen too much ẹni bá sọ òdodo ọ̀rọ̀ fún ẹ wàá máa ní tó bá yẹ ẹ ti sọ̀rọ̀ kínní lẹ́ẹ̀kínní ọ̀nà solution náà sọ à ń wo ṣó ẹ̀ náà bá àti ẹ̀ wá sórí ṣó ẹ̀ wọ́n ń jù sí wa tá à ń rí a sì lè láàní wò torí ìwọ náà ń gbé ṣó oníṣó ìwọ náà ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ wàláhì orí K1 yóò mú gbogbo yín fún nǹkan tẹ́ ẹ ṣe fún un orí ẹ̀ ló mú yín orí Muyideen wá lè jù yín lọ ìwọ wo rẹ sí Muyideen wo Muyideen sí àbúrò rẹ ìkẹta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà ọ̀gbìn wọ́n ní ẹ̀dìẹ kì í jẹ́ fún ara wọn ní títí ẹ mọ rírí ìwọ wo rẹ lẹ́nu ìgbà ọ̀rọ̀ Muyideen wo rẹ bó ṣe rí tó o bá mọ bó ṣe rí ni wàláì tàláì ẹ pé Muyideen ẹ bẹ́ẹ̀ lẹ́dàá ọmọ yẹn wàláì tàláì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa ò mọ̀ rí kódà kó ní oṣù ẹlòmíín lé yàtọ̀ ságbolé òdodo ọ̀rọ̀ tá a sọ fún ẹ nìyẹn
ẹ jáwọ́ lọ́rọ̀ ọmọ yẹn, ẹ jẹ́ kó ná rìn bó ṣe fẹ́, kó rìn lọ bí tí òun náà ti rí ẹni tí ó gbà á lẹ̀. Ṣé kí gbogbo èèyàn wá padà lẹ́yìn ẹ̀ ní ká tiẹ̀ wá ló jẹ̀bi, ká ló jẹ̀bi. èyí tó jẹ́ pé ń gbẹ̀bí Fáláre orí pílátífọ́ọ̀mù ẹ tó jẹ́ pé ẹni ṣiṣẹ́ tí ń gbowó oṣù ẹni bò ní ò ṣe kó gbogbo ìgbésí ayé ẹ̀ lé lọ́wọ́. Ṣé bá ṣe ẹ̀yin ò ṣe wá san owó fẹ́ ẹni torí ẹ lọ yọ kúrò lẹ́nu iṣẹ́ ẹ̀ ni, ẹ lọ yọ Muyideen kúrò lẹ́nu iṣẹ́ ẹ̀ ni. Wàhálà tiẹ̀ gan tó wá pọ̀ ju ti Àgbàlá Gabriel lọ. Ìyálájé court kò sẹ́ni tẹ́ pé rí lórí ọ̀rọ̀ yìí. Wọ́n sọ̀rọ̀ Lẹ́kí ọ̀tọ̀ lẹ́ni tẹ́ hán, òun nìkan sì kọ́ ló ń gbé Lẹ́kí. Ẹ tún fòfìrì wọ́n ní wọ́n ti gbẹ́jọ́ lọ sí Òṣogbo. Yusuf Adépọ̀jù lẹ́gbẹ́ kì í ṣe pé ní mò ń gbìjẹ ẹnìkan ọ̀kan wọn, kí ló dé? Ẹni wọ́n bá sọ fún yín pé ló ṣe ẹ kọ́kọ́ pè náà kẹ́ tó àkíyèsí ẹ̀ lórí nẹ́ẹ̀tì. Ẹ kọ́kọ́ pè náà mi bá dájọ́ ló pe rẹ̀, ṣe bá dájọ́ ló pe rẹ̀. Agbẹ̀bí Fáláre ní ẹjọ́ tiẹ̀. Ìwọ fúnra ara rẹ ṣóò tó ṣe yìí gan tí wọ́n jù sí mi tó ń dárúkọ sista Olúṣọlá Yusuf. Ó yá ìwọ wúra ẹ. Ó ti di dandan kan pè ẹ́ ṣàkíyèsí ẹ̀. Àwọn ẹni tí ìbá gbìjà rẹ̀ àwọn náà ti ń sọnù, wọn ò sọnù mọ́, wọ́n sì ti sòótọ́ ọ̀rọ̀ fún ẹ. Ẹ mẹ́nu kú ẹ bá wọn parí ẹ̀ lábẹ́lẹ̀ ni. Gbogbo àwọn olórúkọ ẹ sì fà wọ́n mọ́ ọ̀rọ̀ yìí láì mọ nǹkan kan. Ohun tá à ń sọ fún yín nìyẹn. Kódà Ìyálájé nítorí o pè mí kó o fi mí díwọ̀n ẹ̀gbọ́n ẹ nílé tàbí kó o fi mí díwọ̀n àbúrò ìyá rẹ tàbí kí n jẹ́gbẹ́ ìyá rẹ. Ìyálájé màá sọ̀rọ̀ sí lágbájá o mọ tó bá lẹ́nu ẹ o mọ tó pè mí ni. Ó ní ìyá yẹn ó ní ìdí àgbo yá kí kó pé o fàtàrẹ sí i kó o kí kó pé kó o fi àtàrẹ sí kó o lè bá a mọ̀ tẹ́tí ń bá wá mú tátàrà mi bá ṣe ṣáká kó o tó tún wá gbọ́ mi. Ìyálájé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń wú ẹ láwò rẹ̀ rìn òun wo rẹ̀, àwọn ń wú ẹ láwò sunkún òun wora ẹ láwò rẹ̀ rìn. Ọlọ́run gbogbo òṣèṣì rẹ pátá ó ti wà bias. Bá a mọ̀ sọ òyìnbó yẹn dáadáa torí ṣe mọ̀ ẹ̀yin kàwé ẹ̀ka inú ẹ̀ sì ka ẹ̀yìn olódo ni làwa kó tó bú mi jẹ́ ń búra mi kó tún kun tó fi bú mi. Èmi àgbo mi kù kan àgbo ní ń tà ìyá mi gan-an mo bá lọ́wọ́ ẹ̀ tí ń tàgbo ni àbí ń kí tiẹ̀ fún ọ ni. Tó bá jẹ́ ń kí àgbo tiẹ̀ fún ẹ wàláì tàláì wéréwéré ló kà wéréwéré ló máa kà. Ìyálájé ó pè mí ń yá ẹ oníyá yẹn dasmi ìyá rẹ ló ń bá wí nìyẹn. Ìyá rẹ lè wé ẹkù kan. Ìwà Agbẹ̀bí Fáláre kí ló dé kí làwọn àgbà nù ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń transfer owó síra yín pátápátá àwọn òkú ọ̀run náà ń dájọ́ fún yín yẹn. Àwọn òkú ọ̀run owó wọn tẹ́ ẹ̀ fi ń ṣe tó wù yín àwọn òkú ọ̀run náà dìde sí yẹn. Ọmọ kò lé níyàn ni Muyideen lóòótọ́ ó jọ ẹ̀ mọ́ pé màálùú tí ò ní rú ọlọ́ọ̀ni ń ba lé ṣinṣin. Ṣé ẹ lérò pé ọ̀pọ̀lọpọ̀ ó mọ wò yín kẹ́ẹ̀dẹ̀ jẹ́ lọ báyẹn ni?
tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ jẹ lọ báyẹn ẹ má mú àtàmọ́tàmọ́ ẹ má mú àwọn èèyàn kẹ́ ẹ máa gbé fọ́tò wọn síwájú yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ dẹ̀ tún pé onítàn ẹ ǹlẹ́ o agbọ́ pé wọ́n ní ẹ̀yin lẹ kí ló dé ṣé o lérò pé ọ̀pọ̀lọpọ̀ ò ti gbọ́n ni kódà kan ṣàlàyé fún ẹ jù bẹ́ẹ̀ lọ àbó ṣe bí bó bá dráìdì ẹnìkan ó rí àwọn èèyàn tí ó bá kì í ni àwọn ẹni ń wò yín wọn ò ponú lórí ọ̀rọ̀ Muyideen àwọn ẹni tí ń wo gbogbo yín pátá wọn ò ponú rárá àwọn ẹni wọ́n sọnù tán sọnù kó tó di pé wọ́n sọnù wàláì iye wọn ti padà. ààrẹ lomi yóò rẹ̀ èèyàn jẹ yóò sì lọ bẹ́ẹ̀ ẹ̀ ń tírẹ̀tì èèyàn ó dẹ̀ gbẹ́jọ́ lọ court ẹ wá níwọ̀n ti kóòtù dọ̀rẹ́ ẹni ń nà mí pankẹ́rẹ́ ó ń pẹ́ kọ́lọ̀ mọ́ ti ẹ̀jẹ̀ ń bá a sọ̀rọ̀ mọ́ láyé mi kí ló dé ẹ bá na ẹni kókó jẹ́ pé ẹnìkan tó yẹ pé òun náà léèyàn tí wọ́n sá pamọ́ síbi kan tán kàn fi sílẹ̀ fún kádàrá rẹ̀ ni tọ́mọ mi bá wá ní Muyideen ni tẹ́ẹ̀mọ́ ìpọ́mọ mi ni pankẹ́rẹ́ tẹ́ ẹ̀ náà yẹn wàláì bílálà lẹ́yìn ó jẹ ọlọ́run bí mo ṣe tóbi kẹ́ ẹ mọ gómìnà mẹ́wàá ni mo wí ẹ jẹ búlálà ayé ẹ sì jẹ tọ̀run ẹ tún jẹ tójú oorun bẹ́ẹ̀ mo sọ ó fẹ́ gbọ́rọ̀ ni ọmọ àtìrò ni ó sì ra bàtà ránṣẹ́ ó ra bàtà lọ́lé fún ìyá rẹ̀ tágbo rẹ̀ kù kan èmi ò sínú ẹni tí ó panu mọ́ fún ọ o ṣóò yìí ó ti fi bà kàríà rẹ̀ jẹ́ ó ti fi bà kàríà rẹ̀ jẹ́ ṣó lérò pé yóò dàbí ṣóò Alhaji Wasiu tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ fẹ́ dáyẹ̀yẹ ẹni ẹlẹ́ni tọ́lọ́ sì dáyẹ̀yẹ ẹyin lẹ̀ ṣé nú owó tẹ́ ẹ lẹ́gbà fọkùnrin yẹn náà ṣé ẹ̀ kó nú ẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ ìyẹn kọ́ là ń sọ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ó sì gbọ́ àgbo tí ń mu yẹn ní fi sọ̀rọ̀ sí ọ tí ń ránṣẹ́ sílé ìyálájé ìwọ ló ní sọ̀rọ̀ sàgbàlagbà ó wá lágbo ìyá rẹ̀ kù kan mo béèrè gíga mọ̀kọ́ ni làákàyè kó o dàbí póòlù ayà kí n mọ́jú gbòǹkan báyìí lọ wàhálà irọ́ ló pa aya gbangba ò ṣílẹ̀kùn ẹni kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ ẹ̀ ni ṣé wàá lérò pé bí àwọn èèyàn tí wọ́n ń wò yín tó bá yẹ pé bẹ́ẹ̀ wọ́n ṣe fẹ́ tẹ̀lé Muyideen ni ìwọ gangan ò síra nínú ọ̀rọ̀ yìí ìwọ fúnra rẹ̀ èmi ò bẹ̀rù láti lè sọ pé kínní ìwọ tó o bá lò láyà gbàǹgbà ó mọ̀ ọ́n wí ó mọ̀ ọ́n sọ ó mọ̀ ọ́n rẹ̀yàn jẹ ìbẹ̀rẹ̀ parun ni ìyálájé oṣù tá a wà inú ọdún yìí títí tí ó fi jalè gbogbo ẹ̀yin tẹ́yìn àwọn aráàlú èbó gbogbo àwọn mẹ̀kúnnù tẹ́lẹ̀ fẹ́ ràn lọ́wọ́ tẹ́tùmọ̀ rẹ̀ wọ́n jẹun oṣù ẹ̀san lẹ́wà yìí ọdún ẹ̀san lẹ́wà yìí ọdún ẹ̀san lẹ́wà yìí gbogbo àwọn ẹni tẹ́ ẹ ti bànújẹ́ ẹ̀rí wọn kàn máa ṣoríire ni wo bó ṣe rí jálajàla nonsense ó lọ wo rẹ̀ wò ó mu mílíìkì inú rẹ̀ ò dùn ojú rẹ̀ ò dáa ńṣe ni lọ́la kó lọ kó aṣọ tó wà nísàlẹ̀ àpótí rẹ̀ ni kó kó sí kó kun páńkéèkì o ǹjẹ́ o gbọ́ èyí ó ti mọ̀ pé nínú sọ̀rọ̀ sí rẹ nínú ẹ̀rín rẹ ò mọ̀ ìyálájé o àmúsọ ò mọ̀ kò dìgbà tó o bá perí anybody torí wọn ń pè ẹ́ sọ̀rọ̀ tí wọn náà tó fi ń dájọ́ ìyálájé àsìkò ló tó kì í sì sọ̀rọ̀ ọjà tó o bá gba ìmọ̀ràn èyí kì í ṣèjà láàrin èmi pẹ̀lú ẹ̀
kódà láàrin pẹ̀lú anybody ó gbàmọ̀ràn ní àwọn onítìẹ̀ gan tuntun sọ wípé ẹ fún ní nǹkan báyìí kí gbogbo ẹ̀ ó kárí kí gbogbo ẹ̀ ó máa lọ ó ní rárá ká má tó ṣe mo nítọ̀hún rí ni kó o mọ̀ pé àwọn olódodo wà nínú àwọn ẹni tí wọ́n ń bá yín sọ̀rọ̀ tó fẹ́ gbọ́ dasmin ó ní ẹbọ lẹ́rù ìyálájé gbogbo wa ní Yorùbá ó lè jọmọ Ìbàdàn Ọ̀ṣun lèmi àjọmọ Yorùbá sọ ni tí tèmi ó ṣe tún wá dán mọ́ránmọ́rán ju tiẹ̀ lọ wàláì kó o kan nǹkan míì mọ ẹsẹ̀ rẹ kó o ga jù báyẹn lọ èmi ò ń bẹ̀rù rárá ẹ ṣe bọ́ ọmọ kò lé níyàn ní kẹ́ ẹ lò tán kẹ́ ẹ sì jù ú ta á bá yín yà á sí àìmọye tó o bá panu mọ́ lórí ọ̀rọ̀ yìí wàláì tá láì tí àwọn Yorùbá òpònú sì kọ́ làwọn adájọ́ tí ó bá yín dà ẹwà àwọn àfa àtẹ àkíyèsí náà bàbá tí ń sọ̀rọ̀ lórí ẹ̀ ìjọ yẹn gangan ló gba fóònù nọ́mbà ọmọkùnrin kò mọ fóònù nọ́mbà ẹ̀ rí ẹ̀ẹ́dẹ̀jú ẹ̀ jí o lọ kí ló dé kí lẹ̀ ń bá ká ojú owó tẹ́ ẹ fẹ́ gbà káàkiri ṣọ́ọ̀ṣì yín tẹ́ ń kọ lọ ni ilẹ̀ yín tẹ́ ń tà tẹ́ ń lẹ́ tẹ́ lálà àgbàlá ẹkún tẹ́ ń júyàn sí àgbàlá àranù tẹ́ ń ju àwọn èèyàn sí ó jẹ́ lọ ṣe dẹ́ẹ̀dẹ́ mirawó tọ́rọ̀ tó bá tún sọ tún kún tó fún ọ lésì ǹjọ́ gbọ́ ọ̀rọ̀ tó ò lè sọ sí ìyá yín tó ń pẹ́lẹ́ńgọ́ ọ̀rọ̀ tó ò lè sọ sí tó bá ló fẹ́ sọ sí mi wàláì tàláì ìyá yín gan ò tó bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ tí ń sọ yìí wàláì ìyá yín gan ò tó bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ tó sọ yẹn èmi mọ̀ pé ò bẹ́ ẹ lára mu n ló jẹ́ kó o fi mọ́ ayarí kó o mọ́ ní àgbo ẹnìkan kankan ẹnìkan ń rò ìdí kíná ń rò wòran bó ṣe kù ó ti tán lórí ọ̀rọ̀ yìí lọ wora ẹ kó o wo fọ́tò tó fi ṣe sóyìí kó o ríran wò kò dìgbà tó bá kun ojú tó kun ètè tó kun gbogbo ẹ̀ kò dìgbà yẹn ó lè ṣeé ṣe kó jẹ́mi pẹ̀lú rẹ̀ gan ẹgbẹ́ ni àbí kí ni éèjì ìlú èbó tí ò bá dín yóò lé sí ọ àgbàlagbà lèmi o mi ò dín àgbàlagbà ni mí grand mother ni mí tí wọ́n bá mọrú grand tèmi tí kò jọ ni ìnígbà kí tẹnìkan ó bàjẹ́ tàbí kẹ́nìkan kán máa fojú tí ò dáwò kán máa sọ̀rọ̀ tí ò dáwò tá a bá dẹ̀ fi gbólóhùn ẹnu sọ̀rọ̀ sí kó jáwọ́ nínú ẹ̀ tó bá ní kí ló kan anybody kí ló ń kàn ọ́ lórí ọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ tẹ́gbẹ́ hànà kí ni ń kàn ó mọ̀ ga o tiẹ̀ ló délẹ̀ yìí nìsín ta ló fẹ́ tẹ̀lé ọ kò sí ẹ kàn ń fowó ra àwọn èèyàn kan máa bá yín sọ̀rọ̀ ni kò sẹ́ni tí ò mọ̀ tọrọ ó ti àwọn wòlíì ìkan jáde lánàá yẹn náà ó wé síkáàfù gogoro báyìí ó sọ̀rọ̀ ilẹ̀kùn mo níṣẹ́ ráyé báyìí ń sìn ó ga o.